BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjúre bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa láǹfààní láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Èní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun, àṣẹ́gun ọ̀tá ilé, àṣẹ́gun ọ̀tá òde láṣẹ ọba mi aláwùrábí. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná òníjọ́ tèní, tèní òníjọ́ tàná, torí àwọn ìròyìn yẹn látútù kó débìbà fún yín ní àárọ̀ ti òní. Ọdún ni mí o, mi kì í ṣàìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́. Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Èmi náà sì ni atọ́kùn ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́ ń láǹfààní láti gbọ́ wa, ẹ má gbàgbé wípé abala mẹ́ta la di ẹrù ètò Ojúmọ́ Aláyọ̀. Abala àkọ́kọ́ ni a ti ṣe bẹ́ẹ̀ fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn. Abala ẹlẹ́ẹ̀kejì a lọ sí orí pápá láti lọ ṣe ìròyìn, láti lọ ṣe eré ìdárayá, níbi tí a ti máa fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Abala tó tẹ̀lé náà láti máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe mú kókó orí wọn wá fún yín ṣáájú. Tó bá wá ṣe bẹ́ẹ̀, tàbá kúrò níbẹ̀, a lọ sọ́dọ̀ ẹ̀yin ará ilé. Ọ̀nà wo lẹ́fẹ́ bá wa pẹ̀kẹ́lù ìròyìn tá a ti pẹ̀kẹ́lù ní àárọ̀ òní, máa náà ní délẹ̀ dáadáa láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Òkèlè Akọ́bùnmi òun ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí àwọn ìgbìmọ̀ alákòóso ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, èròǹgbà tó dáa ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ó láǹfààní láti mọ àwọn èèyàn tí wọ́n sọ eléyìí lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní. Èmi ò ṣe àtìlẹ́yìn fún Tinubu láti wọ ojú rere rẹ̀ rárá. Mo ṣe èyí tí mo ṣe fún Ọlọ́run ni. Ta ló sọ eléyìí? Ẹ láǹfààní láti mọ ẹni tí ẹni náà jẹ́ gangan ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti tú àṣírí ní àwọn gómìnà o ní ìpínlẹ̀ kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ bí tí àwọn gómìnà yìí ń gbé o, ibo ni wọ́n ń gbé. Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wò ó ní ìpínlẹ̀ Benue, wọ́n mà ti ń gbéná wojú ara wọn. Ẹni tó fi ipò gómìnà sílẹ̀ àtẹni tó wà ńbẹ̀ lásìkò yìí, wọ́n ti nàka ẹ̀sùn lóríṣiríṣi síra wọn. Irúka ẹ̀sùn wo ni wọ́n nà síra wọn? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Nnamdi Kanu ó jẹ́ alágídí ènìyàn, ó wà arrogant, kò ní
rẹ́spẹ́tì fún àwọn ènìyàn kan. Ta ló sọ eléyìí? Ẹni tó ti fi ìgbà kan rí ń bá ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà ṣiṣẹ́, òun ni ó sọ eléyìí sí Nnamdi Kanu. Ẹ ó láǹfààní láti gbọ́ yẹn náà ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Fẹ́mi Fálànà ó mà dá sí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹjọ́ gíga, ẹjọ́ tó wà ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Rivers ní pé báyìí ló ṣe yẹ kí wọ́n ṣe. Ẹ ó láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí Fálànà ṣe ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀ ní àárọ̀ òní. Ó dá o lórí ọ̀rọ̀ à ń bu ẹnu àtẹ́lu òjíṣẹ́ Ọlọ́run. Ẹ rántí ẹni tí ń ṣe TikToker, ẹni tí ó wà lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Seeking, òun ni wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n ti filẹ̀ o gẹ́gẹ́ bó ṣe bu ẹnu àtẹ́lu ẹni tí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n bí wọ́n ṣe filẹ̀, wọ́n ti sọ pé àwọn ò tí ì filẹ̀ bákan náà. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Ẹ ó láǹfààní láti mọ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wò ó, gómìnà Fubara ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó, kò tún rọ́kọ́ lára mi o látàrí bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ìdájọ́ ní ilé ẹjọ́ gíga. Kò mìmí rárá o. Kí ló dé tí kò ṣe mí? Ẹ ó láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wá gbọ́ o lórí ọ̀rọ̀ ọba tí ń ṣe bẹ́ẹ̀ tó ṣe ọ̀kan lára àwọn olóyè rẹ̀ ní ìṣekúṣe ní ìta. Ìgbìmọ̀ àwọn ọba ládéládé ni wọ́n ti sọ di mímọ̀ pé ó yẹ káwọn gbé ìgbésẹ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ ó láǹfààní láti gbọ́ yẹn gangan lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ẹ wá gbọ́ o, wọ́n mà ti mú Aláàfin Ọ̀yọ́ tuntun, wọ́n ti mú ọ̀rọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ wo. Irú ilé ẹjọ́ wo ni wọ́n mú ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ Ọwọ́ Adé? Irú ẹjọ́ wo ni wọ́n fi kọ lọ́rùn tí wọ́n sì fa òun àti gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lọ sí ilé ẹjọ́? Ta ló gbé wọn lọ ilé ẹjọ́ gangan? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ó lágbára báyìí o. Ẹ wá wo nǹkan táwọn Fúlàní tún ṣe fún ọmọbìnrin láti ilẹ̀ Yorùbá kan. Ìbànújẹ́ lélẹ́yìí jẹ́ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ o. Àwọn Fúlàní wọn mà fẹ́ dẹ́kun ìwà wọn. Ẹ ó láǹfààní láti gbọ́ ìròyìn yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe ṣe arábìnrin kan ní ohun tí kò dáa. Ẹ wò ó, ẹ ó láǹfààní láti gbọ́ yẹn náà. Èyí tí a máa fi lọ fún ti àárọ̀ òní nípa ti àwọn kókó yẹn ni wípé ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà aṣojúṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà Tajudeen Abbas ló ti pè fún iṣẹ́ ìwádìí àti ìdájọ́ òdodo lórí àwọn olùtajà 10 tí àwọn agbésùmọ̀mí ṣekú pa ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀ la máa ṣe ìrànlọ́wọ́ fún yín ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ jẹ́ a lọ sókè lọ́hùn-ún, bàbá dé káwá tẹnubọ àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan orí pápá yá o. Ẹ káàbọ̀ padà sí orí pápá BGI TV. Níbí la ó ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná ò ní jọ tèní ò ní jọ tàná. Ìròyìn eré ìdárayá la tún kó débìbà fún yín o gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fólókó àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tá ò bá dọjà báyìí wọ́n á mọ̀ kó dọjà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ ti mọ̀ mí wípé ẹsẹ̀ kòkó ni mo ti máa ń bẹ̀rẹ̀ torí wọ́n bọ̀ wọ́n sọ wípé ilé ńlá ti kẹ́sọ̀ ròde. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà NPFL. Ikọ̀ agbábọ́ọ̀lù kan níbi ìdíje líìgì náà, Remo Stars ní akọ́nimọ̀ọ́gbà wọn Daniel Ogunmọ́dẹ́dẹ́ ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn agbábọ́ọ̀lù rẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan nígbé níbi tẹ́ dúró yìí ẹ má mi kan ẹ má yọ̀ láyọ̀ jù látàrí bí ẹ ṣe ń ṣe dáadáa lásìkò yìí níbi ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà
Nàìjíríà gẹ́gẹ́ bí Ògúnmọ́dédé ti ṣe sọ di mímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ó ní lótìtọ́ àti lódodo ipò 8 lẹ́bí létéńté lórí tábìlì ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n eléyìí kò yẹ kó wọ̀ yín lórí jù kẹ́ má lọ fi ayọ̀ pọ̀rọ̀ kẹ́ má fi bà gbogbo rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n jà pẹ̀lú ìwà akíkanjú láti jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Kano Pillars lọ́sẹ̀ tí ó kọjá. Ògúnmọ́dédé ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dédò yìí a gbọ́dọ̀ pa àfojúsùn wa tí ó lórí pé a fẹ́ gba ife ẹ̀yẹ ti ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà àti kọ́ àwọn nǹkan kan sẹ́yìn tó yẹ kí a ṣàmúlò rẹ̀ lásìkò yìí ó gbóríyìn fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ o ṣùgbọ́n tẹ̀wọ̀n mọ́ ọ létí wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dédú yìí ẹ jẹ́ ká fi ojú wa síbi tí à ń lọ lásìkò yìí ẹ má gbàgbé wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rangers ní ìlú Enugu ní òpin ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ẹ jẹ́ ká lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré Novak Djokovic ni ó ti fi ọjọ́ ajé àná sọ di mímọ̀ wípé ẹ wò ó ìfarapa èyí tí ó dé bá òun lẹ́sẹ̀ tí ó jẹ́ kí òun má láǹfààní láti kópa níbi ìdíje Australian Open ẹ wò ó ìfarapa yẹn ó ti fẹ́ jiná tán o ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré Novak Djokovic ni ó ti sọ di mímọ̀ pé láìpẹ́ láì jìnnà òun yóò máa gbáradì fún ìdíje tí yóò máa wáyé tí a mọ̀ sí ATP title tí yóò máa wáyé ní ìlú Doha ní oṣù tí a wà yìí ó ní ẹ wò ó ìfarapa mi ó ti ń jiná gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé òun ti ń ṣe ìgbáradì òun sì ti ń ṣe ìpalẹ̀mọ́ láti rí pé òun kópa níbi ìdíje tí ó kàn yìí Novak Djokovic òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ nígbà tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó wá sọ di mímọ̀ pé àwọn ikọ̀ onímọ̀ ìlera mi wọ́n ti sọ di mímọ̀ fún mi pé kí n máa ṣe ìgbáradì kí n sì máa ṣe kí ni kí n máa ṣe èyí tí ó máa mú mi bọ́ sí orí pápá láì ní ìfarapa mìíràn gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ pé Novak Djokovic yìí ẹ má gbàgbé òun ni ó ti gba àmì ẹ̀yẹ Grand Slam title 15 ó gba Australian Open náà bákan náà ṣùgbọ́n ìfarapa yìí ló jẹ́ kó fà sẹ́yìn níbi ìdíje náà Novak Djokovic ní ìgbàgbọ́ wà pé yóò máa kópa ní ìlú Qatar níbi ìdíje tí yóò máa wáyé níbẹ̀ ìyẹn ATP title èyí tí yóò máa gbìnàyà lọ́jọ́ 17 oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ àwọn tó yóò máa darapọ̀ mọ́ náà ní Jimmy Connors àti Roger Federer wọ́n tún máa ṣe bẹ́ẹ̀ ti ìjàgbága níbi ìdíje náà ní ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Gallas ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ọmọ orílẹ̀-èdè France òun ni ó mà ti béèrè ìbéèrè ńlá kan lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní pé ẹ wò ó ẹ má máa gbé ọkàn lé agbábọ́ọ̀lù ọ̀dọ́mọdé yìí jù òun nìkan kọ́ ló wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní àsìkò yìí gẹ́gẹ́ bí Gallas ti ṣe sọ di mímọ̀ pé ṣe rí Lewis Kowi yìí ẹni tí gbogbo yín fi ojú sí lára pé ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ ń fi ojú sí lára púpọ̀ ló ṣe ń ṣe àwọn àṣìṣe díẹ̀díẹ̀ nígbà tí kò bá rí ẹni tí yóò máa tọ́ sí ọ̀nà gẹ́gẹ́ bí ó ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ jẹ́ ká gbójú díẹ̀ lára agbábọ́ọ̀lù yẹn má fi gbogbo ayé yín ẹ má fi gbé ọkàn lé wípé òun ló lè ṣe léyìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wọn nítorí ẹ ti ń fojú sí lára jù ló ṣe ń ṣe àwọn àṣìṣe níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ńláńlá gẹ́gẹ́ bí Gallas ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ wò ó ẹ jẹ́ kí n kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kí n lọ sí ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ibi tí ẹni tí ń ṣe Carlo Ancelotti ó ti ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Rodri ẹni tó gba àmì ẹ̀yẹ Ballon d'Or ti ọdún tí ó kọjá gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹnumí àgọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ abala àkọ́kọ́ èyí tí yóò máa wáyé lónìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City
níbẹ̀ ló ti kọ́kọ́ sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ jẹ́ kí o kọ́kọ́ gbẹnu lé ọ̀rọ̀ agbábọ́ọ̀lù Rodri yìí òun ló ṣe dáadáa ju lótìtọ́ àti lódodo ó yẹ lẹ́ni tí wọ́n ń gbé àmì ẹ̀yẹ Ballon d'Or náà fún gẹ́gẹ́ bí Carlo Ancelotti ṣe sí ọ̀rọ̀ di mímọ̀ àwọn èèyàn tilẹ̀ rò wípé yóò sọ wípé Vinicius Junior ló yẹ fún àbí Jude Bellingham ló yẹ fún àmì ẹ̀yẹ yìí ṣùgbọ́n ó ní ẹ wò ó èyíkéyìí tí wọ́n bá ṣe òun lè sọ di mímọ̀ pé Rodri lótìtọ́ àti lódodo ó yẹ lẹ́ni tí ń gba àmì ẹ̀yẹ náà gẹ́gẹ́ bí Carlo Ancelotti ti ṣe sọ di mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ òní kódà ó ní agbábọ́ọ̀lù akọ́nimọ̀ọ́gbá tó dájú òun náà ní Pep Guardiola ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ òní ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Cristiano Ronaldo ó mà ti pé ẹni 40 lókè erùpẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ tí àwa náà sì rí i pé Cristiano Ronaldo lọ́mọ àti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fún ní àdéhùn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù tí ó wà lásìkò yìí gẹ́gẹ́ bí ó ti pé ẹni 40 lókè erùpẹ̀ ẹ má gbàgbé pé Ronaldo òun ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Al Nassr lórílẹ̀‐èdè Saudi Arabia nínú oṣù kínní ọdún 2023 pẹ̀lú àdéhùn ọdún 2 àti àbọ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídùn yìí agbábọ́ọ̀lù yìí ti pé ẹni 40 ọdún lókè erùpẹ̀ àwọn èèyàn rò wípé ó ṣeé ṣe kó má lè tẹ̀síwájú mọ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ Ronaldo káàkiri orílẹ̀-èdè àgbáláyé Cristiano Ronaldo ẹni tí ó ti pé 40 ọdún ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù tí ó wà lórílẹ̀-èdè Saudi Arabia àwọn láìpẹ́ wọn yóò máa kéde rẹ̀ fún gbogbo àwọn ọ̀nà tí ó yẹ kí wọ́n mọ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ ká lọ sí ibi tí à ń pè ní ìdíje FA Cup níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé Plymouth tó já ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City báyò ní ìpele karùn-ún ti FA Cup gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ayẹyẹ ìyíkoto náà ní àná òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹ má gbàgbé wípé Ọlọ́run ló yọ àwọn náà ọ̀pọ̀lọpọ̀ Kevin De Bruyne tó jẹ́ kí wọ́n jáwé olúborí ní ibi ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé kẹ́yìn ní báyìí tí wọ́n ti ṣe ayẹyẹ ìyíkoto náà báyìí ni wọn yóò ṣe máa kojú ara wọn níbi ìdíje FA Cup gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé lánàá Preston àti Burnley wọn yóò máa kojú ara wọn Aston Villa àti Cardiff wọn yóò máa kojú ara wọn Doncaster àti Crystal Palace àbí Millwall àwọn náà yóò kojú ara wọn Manchester United àti Fulham àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ kojú ara wọn Newcastle àti Brighton àwọn náà àkojú ara wọn Bournemouth àti Wolves ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa wáyé Manchester City àti Plymouth mo ti sọ di mímọ̀ pé wọn yóò máa kojú ara wọn Nottingham Forest àti Ipswich Town àbí Exeter ni wọn yóò máa kojú ara wọn gẹ́gẹ́ bí mo ti sọ di mímọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà yìí gangan ó yá ẹ jẹ́ kí n lọ sí ìdíje UEFA Champions League ẹ wò ó abala playoff yóò máa wáyé ní èní o láti mọ àwọn èèyàn tí yóò lọ darapọ̀ mọ́ àwọn tó wà ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin round of 16 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa jọ máa gba nǹkan lẹ́yìn nọ̀tán bí owó ẹjẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé Brest àti PSG wọn yóò máa kojú ara wọn lónìí tó bá di aago 9 Manchester City àti Real Madrid wọn á ṣe bẹ́ẹ̀ àwọn náà yóò máa kojú ara wọn Juventus àti PSV Eindhoven wọn á ṣe bẹ́ẹ̀ wọn á kojú ara wọn bákan náà Sporting CP àti Borussia Dortmund àwọn náà á máa kojú ara wọn lẹ́yìn níbi ìdíje UEFA Champions League ẹ má gbàgbé o abala àkọ́kọ́ lélẹ́yìí o abala ẹlẹ́ẹ̀kejì yẹn second leg a máa wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn tó bá yan wọn lọ darapọ̀ mọ́ àwọn bíi Barcelona Liverpool Arsenal tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dé ìpele yẹn tẹ́lẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn fún ti àárọ̀ òní nípa ti àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ìròyìn yẹn tán ó kù sí apá ibìkan gẹ́gẹ́ bí a ti pín in kókó orí rẹ̀ ṣáájú ní àárọ̀ òní ẹ wò ó Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbé lọ ilé ẹjọ́ òun àti gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ta ló gbé wọn lọ ilé ẹjọ́ gangan ìjẹ́jẹ́ mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 17 tí wọ́n yóò máa rí sí ayẹyẹ ìfoyè ọba jẹ ní ìlú Ọ̀yọ́ bákan náà
lórí ọ̀rọ̀ à ń ṣe kí ni à ń bu ẹnu àtẹ́lu òjíṣẹ́ Ọlọ́run sínkìngì ni àwọn ọmọ ìjọ ìràpadà RCCG ti sọ mọ́ pé láíláyò pẹ̀lú bí bàbá Adébóyè sọ pé kí wọ́n filẹ̀ àwọn ò ní filẹ̀ lápá ọ̀dọ̀ tiwọn báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ ó láǹfààní láti gbóyè náà láàárọ̀ òní àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n tú àṣírí àwọn gómìnà wípé ẹ wò ibi tí wọ́n ń gbé leléyìí báwo ni àṣírí yìí ṣe tú láti ọ̀dọ̀ wọn ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní èmi ò ṣe àtìlẹ́yìn fún Tinubu láti wo ojú rere rẹ̀ ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ló sọ eléyìí ẹ láǹfààní láti gbóyè náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí la ó ti máa fún yín ní àwọn ìròyìn tá a ti mú kókó orí wọn wá ṣáájú fún yín lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ̀jẹ̀ ń sọ di mímọ̀ fún yín pé alákòóso fún ìdàgbàsókè agbègbè Abubakar Mohammed ló ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ara jìn fún ìdàgbàsókè ìlú kan tí wọ́n pè ní Ogoniland nípa ti bí ó ṣe ń ṣe ìgbìyànjú pẹ̀lú ìṣèjọba rẹ̀ lásìkò yìí láti mú ayé àwọn èèyàn tí ń gbé bẹ́ẹ̀ láti mú ayé wọn dára gẹ́gẹ́ bí alákòóso Mohammed ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó èròǹgbà rere ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní fún àwọn ènìyàn Ogoniland ní ìpínlẹ̀ Rivers ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn àfojúsùn èyí tí ó dára èyí tí ó jẹ́ wípé ó fẹ́ yí àwọn èèyàn lápá bẹ̀yẹn dáadáa wípé ohun tó ní sí àwọn èrò rere ni ó wá sọ di mímọ̀ sí ìwọ́jú pé fún ọdún kan sẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ògbóni àti àwọn olórí ìlú bí ọba àwọn olórí ètò òṣèlú olórí ẹlẹ́sìn àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ti rí wípé ohun tó dàbí àlàáfíà àti ìdàgbàsókè ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó fẹ́ gbéṣe ní àwọn apá bíi tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì níbi ìpèsè epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà alákòóso náà ló sọ ilé ìdí mímọ̀ lọ́jọ́ Ajé àná níbi tí ó ti fi ara hàn lórí ètò kan níbẹ̀ ló ti sọ di mímọ̀ sí níwájú wípé ẹ wò ó pẹ̀lú ohun tí mo ti rí sẹ́yìn ẹ jẹ́ n kọ́kọ́ gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí wípé gbogbo àwọn nǹkan tó ṣe ìlérí rẹ̀ fún àwọn olórí Ogoniland yìí wípé òun yóò ṣe fún wọn ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe fún wọn ó sì ní àwọn nǹkan mìíràn tó jẹ́ èròǹgbà rere tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe fún àwọn ará bíi wọn ni ẹ má gbàgbé o pé wọ́n tuntun bu ọwọ́ lu ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga tí yóò máa rí sí ọ̀rọ̀ àyíká ní ìlú Ògoni wọn ní eléyìí gangan ni wọ́n fi sọrí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ìlú náà láti yanjú gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣòro àyíká ẹ wò ó alákòóso yìí sọ̀rọ̀ ó ní èròǹgbà rere ní ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn tí ó wà ní Ogoniland ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní kí ẹ lọ kà á gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí ó jẹ́ kíni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló ti sọ di mímọ̀ pé ṣé ẹ fẹ́ gbọ́ kékulé yín gbọ́ kó sọ fún toko èmi ò ṣe àtìlẹ́yìn fún ààrẹ
Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò 2023 láti wo ojú rere rẹ̀ ní ìpadà rárá. Èmi ò ṣe yẹn o, gẹ́gẹ́ bí El-Rufai ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò lótìtọ́ àti lódodo mo jẹ́ ọ̀kan gbòógì ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé a ṣe àwọn ètò ìdìbò abẹ́lé kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì sọ di mímọ̀ pé ẹ wò ó lótìtọ́ a fẹ́ jẹ́ kí àwọn èèyàn tí apá gúúsù kí wọ́n jẹ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà a sì ṣe kéde a sì fi ààyè náà sílẹ̀ gẹ́gẹ́ bí Tinubu ti ṣe wá débẹ̀ lásìkò yìí tí ó sì jáwé olúborí nígbà tó ná Àtíkù Abubakar àti ẹni tí ń ṣe Peter Obi láti inú ẹgbẹ́ òṣèlú Labour. El-Rufai ni wọ́n ti wá ń bu ẹnu àtẹ́lù lásìkò yìí nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Èyí ló fi wá sọ di mímọ̀ níbi tí ó ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú òpó abẹ́yẹfò Twitter ni ó ti wá sọ di mímọ̀ pé ẹ̀yin èèyàn ó tí ẹ̀ ń bu ẹnu àtẹ́lù mí èmi máa ṣe tèmi fún àǹfààní àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà ni èmi ò ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wójú rere rárá o. Ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin nìyẹn Ọlọ́run nù gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ṣe gbogbo ẹ̀ fún Ọlọ́run fún orílẹ̀-èdè Nàìjíríà fún ẹgbẹ́ òṣèlú tí òun ò sì retí nǹkan kan ní ìpadàbọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ẹ wò ó sọ̀rọ̀ ó ní òun ti tẹ̀síwájú wípé ẹ̀rí ọkàn àwọn èèyàn wọ̀nyí ni kò ní jẹ́ kí wọ́n mójú ba oorun tí wọ́n bá ń tẹ̀síwájú láti máa sọ eléyìí. Gómìnà àná ìyẹn ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai òun ló sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí mo ti ṣe rí nínú ìwé ìròyìn Vanguard ní àárọ̀ òní. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà NLC ni wọ́n ti fi ọjọ́ àná fi èròǹgbà wọn hàn wípé ẹ wò ọ̀pọ̀ àwọn gómìnà wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ń pa ìpínlẹ̀ wọn tì wọ́n sì lọ́ọ́ máa gbé ìlú Àbújá tí ń ṣe olúùlú lẹwa lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn èèyàn tí wọ́n ń ṣe ìjọba lé lórí wọ́n wà nínú ìnira. Ṣé lèyí da ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ NLC Joe Ajaero òun ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé gbọ̀ngàn kan èyí tí ó wáyé pẹ̀lú àwọn òṣìṣẹ́ NLC ní ìlú Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń sọ eléyìí di mímọ̀ fún yín o wípé lótìtọ́ àti lódodo a wá síbí lẹ́yìn láti wá ṣe aṣọ lójú eégún ọkọ̀ akérò tó ń lo afẹ́fẹ́ gáàsì tí wọ́n fún ẹ̀yin òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Kogi láti mú ìrọ̀rùn bá ìgbòkègbodò ọkọ̀ àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé tó yìí ẹ má jẹ́ kí eléyìí ẹ má jẹ́ kí wọ́n fi fa ojú yín mọ́ra o. Ẹ má gbàgbé wípé a sì ń jà fún àwọn nǹkan tó jẹ́ tiwa. Torí náà ni mo tún ṣe ìlérí fún yín wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn àjọ máa ká tán ni. Ẹ jẹ́ kí n tún wá bọ́ọ̀sì bóré nìyí. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ṣe rí àwọn gómìnà wa yìí wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í dúró sí ilé o. Ibo ni wọ́n máa ń lọ? Wọ́n máa ń lọ sí ìlú Àbújá láti lọ máa gbébẹ̀ ní ojúṣe tó yẹ kí wọ́n wá ṣe wọn wà ní ṣe fún àwọn ará ìlú gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe. Ó ní ẹ wò ó ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá lọ kí gómìnà kan ní ìpínlẹ̀ rẹ̀ wọ́n á sọ pé kò sí nílé ó ti wà ní ìlú Àbújá. Kí ló ń ṣe l'Àbújá? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní kó wá máa ṣe ìjọba lé lórí ni? Wọ́n ní gbogbo eléyìí gan ó máa ń ṣe ìpalára fún ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Joe Ajaero òun ló ṣe bẹ́ẹ̀ ló gbẹnu àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló gbẹnu wọn sọ̀rọ̀ wípé àwọn gómìnà wa wọ́n ní láti máa fìdí mọ́lé kí wọ́n má lọ máa fìdí mọ́ ìlú Àbújá nígbà tí wọ́n bá fi àwọn èèyàn sílẹ̀ nínú ìnira. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ni wọ́n sọ eléyìí di mímọ̀ nípa àṣírí àwọn gómìnà èyí tí wọ́n gbàgbọ́ kó wà lọ́wọ́ tiwọn. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ n tẹ̀síwájú. Eléyìí ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Kò ṣe ètò ààbò láàrin gómìnà tẹ́lẹ̀ àti gómìnà tó wà lórí oyè lásìkò yìí. Gómìnà Samuel Ortom ti gómìnà àná ní ìpínlẹ̀ Benue àti ẹni tó wà ń bẹ̀ lásìkò yìí ìyẹn Aisha Aliya òun ni wọ́n mà ti ń gbéná wojú ara wọn. Gómìnà àná Samuel Ortom
ló ti fi ọjọ́ ajé àná nàka ẹ̀sùn sí ẹni tó gbé èkúdàdé lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà lásìkò yìí wípé ẹ wò ó níṣe ni ó ń fi ọwọ́ òṣèlú mú ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ náà o gẹ́gẹ́ bí Ortom ti ṣe sọ di mímọ̀ nígbà tó gbéná wojú àlíyà wípé wò ó àwọn nǹkan kan wà tó jẹ́ wípé o gbọ́dọ̀ gbìyànjú láti fi òpin sí àwọn ìkọlù tí ò nítumọ̀ tí wọ́n ṣe sí àwọn ará ìlú látìgbà tó ti dé ipò gómìnà yìí ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ó gbọ́dọ̀ wá nǹkan ṣe sí gbogbo àwọn nǹkan tí bí ìṣòro ètò ààbò èyí tó máa ṣe apá kan jà mọ́ gẹ́gẹ́ bí Samuel Ortom gómìnà àná gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó ẹ jẹ́ ká sọ eléyìí kó kúnná dáadáa lásìkò tèmi ń wà bẹ́ẹ̀ kò rí báyìí ìwọ ló dé bá mọ bó ṣe kí ni bó ṣe wá rí lọ́wọ́ rẹ o ẹni tí wọ́n ṣe gómìnà àná yìí ó ní ẹ wò ó ohun tó burú jù ní wípé lábẹ́ ìṣèjọba rẹ wọ́n ya wọ ilé ìjọsìn wọ́n sì ṣekú pa àwọn ènìyàn ṣé ó dá bẹ́ẹ̀ gbogbo eléyìí kò yẹ kí àwọn máa fi etí gbọ́ eléyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí wá di ohun tí ó ń fa gbọ́nmi sí omi òtó láàrin gómìnà Samuel Ortom àti àlíyà níbi tí àwọn méjèèjì ti ń sọ dìbò pé wò ó gbọ́dọ̀ ṣe ju bó ṣe ṣe bí mo ṣe ṣe lọ nípa ti ààbò fún àwọn ará ìlú dúkìá wọn lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ wò ó àwọn gómìnà méjì ètí tẹ́lẹ̀ àti tòde òní ni wọ́n gbéná wojú ara wọn nínú ìwé ìròyìn Daily Post kódà ìwé ìròyìn Punch wọ́n gbé ní àárọ̀ òní bẹ́ẹ̀ bá fẹ́ kà á ẹ lọ síbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó dá ọ ẹ jẹ́ kí n lọ síbi tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé Nnamdi Kanu ó wà arúgàǹtì kì í fi ọlá kò ní rẹ́spẹ̀tì fún àwọn tó yẹ kó máa fún ní rẹ́spẹ̀tì ṣé lóòtítọ́ ni àbí òdodo ni ẹ jẹ́ mẹ́nuba ìyẹn délẹ̀ fún yín náà ẹni tí ó dúrúkọ rẹ̀ ń jẹ́ Bashir Ahmed tó ti fi ìgbà kan rí jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari ló sọ pé iṣẹ́ rí olórí ẹgbẹ́ IPOB yẹn Nnamdi Kanu ní kò ní àwọn ìwà kan tó jẹ́ ti ìwà ọmọlúwàbí gẹ́gẹ́ bí Bashir ti ṣe sọ di mímọ̀ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ kan tó fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X níbẹ̀ ló ti ń sọ di mímọ̀ pé ṣe rí gbogbo dírámà gbogbo ariwo tí Nnamdi Kanu ń pa ní ilé ẹjọ́ lọ́jọ́ ajé yẹn ó máa ń pa sí àpò ara rẹ̀ ní ó ti fi hàn wípé irúfẹ́ ìwà yìí kò lè tán lára Nnamdi Kanu ẹni tí ó fẹ́ dá làásìgbò sílẹ̀ ní ilé ẹjọ́ gíga l'Àbújá nígbà tí ó ń tẹnumọ́ ọ̀rọ̀ wípé ẹni tí ń ṣe adájọ́ Binta Nyako kò gbọ́dọ̀ ṣe ìdájọ́ rẹ̀ o kò gbọ́dọ̀ jókòó ti ẹjọ́ rẹ̀ ó ní olórí ẹgbẹ́ IPOB yìí ní kámẹ́rà rí tí ó sì ń pariwo gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú fọ́nrán èyí tí ó fi léde síta gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó fọ́nrán yẹn tèmi náà rí mo rí pé Nnamdi Kanu ó wà arúgáǹtì ó kún ó jọra rẹ̀ lójú púpọ̀ ta ni ó jẹ́ tí kò lè fi ọlá fún gbogbo àwọn èèyàn tó yẹ kí ó fi ọlá fún ẹ wò ó ẹni yìí sọ̀rọ̀ ó ní Kanu ó yẹ kó lọ kọ́ ìwà ọmọlúwàbí o tó bá fẹ́ rí ọwọ́ mú lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn fẹ́ kúrò nínú ibi tí ó wà yẹn ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ fún ààrẹ àná ìyẹn Muhammadu Buhari Bashir òun ló sọ eléyìí di mọ̀ nípa ti Nnamdi Kanu gẹ́gẹ́ bí àti kòwé rẹ̀ ó yá o ẹ jẹ́ ń kúrò níbẹ̀ ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ Fẹ́mi Fálànà kí ni bàbá rí sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ owó gangan ló wà ńlẹ̀ ẹ wá gbọ́ o látàrí àwọn ìdájọ́ kan yìí tó wáyé ní ilé ẹjọ́ gíga ìyẹn Supreme Court lórí bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé gómìnà Similayi Fubara òun ló mà ti ṣe kíni òun ló ti fà sẹ́yìn nípa ti ẹjọ́ kan èyí tí wọ́n fi kan Martin Omeruala ẹni gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers ó ní gbogbo ohun tí wọ́n ṣe yẹn kò ní ohun kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ láti mọ ojúlówó abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ẹni tó jẹ́ gbajúgbajà agbẹjọ́rò Fẹ́mi Fálànà òun ló sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ ajé ní orí ètò kan lẹ́yìn tí wọ́n gbọ́ wípé ilé ẹjọ́ gíga ti da ẹjọ́ kan èyí tí gómìnà Similayi Fubara kọ tako ẹni tí ń ṣe
abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó gbogbo ohun tí wọ́n sọ pé wọ́n dà nìyẹn irọ́ ni o ẹni tí ń ṣe gómìnà Fubara òun ló ṣe kíni ló fà sẹ́yìn nípa ti ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tí ń ṣe abẹnugan yìí ó ní gẹ́gẹ́ bí eléyìí ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ òun ti rọ gómìnà ó ní òun gbọ́ pé gómìnà Similayi Fubara ó ti ràn àwọn lọ́ọ̀yà rẹ̀ wípé ẹ lọ wọ́ gbogbo ẹjọ́ náà ẹ lọ wọ́ kúrò ní ilé ẹjọ́ kí oníkàlùkù sì máa bá tirẹ̀ lọ nígbà tí Fẹ́mi Fálànà yóò sọ ọ̀rọ̀ náà ó ní ẹ wò ó gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yẹn ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé èèyàn kan ní ojúlówó abẹnugan àbí kò jẹ́ abẹnugan Fẹ́mi Fálànà ló sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn The Nation ní àárọ̀ òní ẹ fẹ́ kà á lọ síbẹ̀ kẹ́ lọ kà á ní àárọ̀ òní ẹ jẹ́ lọ sókè lọ́hùn ìròyìn wà ńlẹ̀ o lórí ti Aláàfin Ọ̀yọ́ tuntun àti ẹnìkan tó bẹnu àtẹ́ lu pásítọ̀ Enoch Adébóyè kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ ó láǹfààní láti gbọ́ ẹ jẹ́ kí n dókè náà kí n dé kí wá yànnà náà. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa tẹ̀síwájú láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́pọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ wò ó ẹ má gbàgbé wípé ìpolówó ọjà làgùnmọ̀wò ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí a ti kọ̀wé owó ìdákanmọ̀ lásán ni la fi ń bá àwọn èèyàn polówó ọjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó dá o ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n tẹ̀síwájú nípa ti ìròyìn tá a ti fẹ́ fi gbìyànjá sí iwájú eléyìí ló máa ní ṣe pẹ̀lú ìròyìn kan tí ó ní ṣe pẹ̀lú ẹnìkan tó ń gbé orí ẹ̀rọ ayélujára TikTok máa sọ ọ̀rọ̀ lóríṣiríṣi ó ti wá sọ̀rọ̀ sí ẹni tí ń ṣe àgbà òjíṣẹ́ Ọlọ́run ti ilé ìjọsìn ìràpadà RCCG pásítọ̀ Enoch Adébóyè wọ́n ní TikToker Olúmídé Ògúnsanwó ẹni tí gbogbo èèyàn mọ̀ sí King 303 gẹ́gẹ́ bí ó ti ṣe ń sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tó sọ lórí TikTok níbi tó ti bu ẹnu àtẹ́lu pásítọ̀ Enoch Adébóyè ní pé báwo ló ṣe máa yan àwẹ̀ ọlọ́gọ́rùn-ún ọjọ́ fún àwọn ọmọ ilé ìjọsìn rẹ̀ ó sọ̀rọ̀ lóríṣiríṣi ló fi bu ẹnu àtẹ́lu pásítọ̀ Enoch Adébóyè eléyìí ni àwọn nìkan dì mú tí wọ́n jẹ́ ọmọ ilé ìjọsìn RCCG tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi lọ fi ọwọ́ òfin gbé kó tó di wípé wọ́n gbé lọ sí ìlú Àbújá nígbà tí wọ́n yóò fa ọ̀rọ̀ náà lọ síwájú fọ̀rọ̀ náà lọ sí ẹ̀yìn wọ́n dà wípé pásítọ̀ Enoch Adébóyè nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi ṣe ìwàásù wọn ní kí wọ́n yọ̀ǹda arákùnrin yìí nígbà àwọn ọmọ rẹ̀ ni ó ń bá sọ̀rọ̀ wípé kì í ṣe àwọn ló ń bá wí ká tó ṣẹ́jú pé wọ́n máa fílẹ̀ ní tòótọ́ ọmọ Yẹlé Sowore ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín o sí King ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti fi sílẹ̀ lásìkò yìí
ṣùgbọ́n láìpẹ́ ni a tún wá gbọ́ pé àwọn ọmọ ilé ìjọsìn ti RCCG àwọn èèyàn kan tí wọ́n pera wọn ní Christian Youth Forum ni wọ́n ti wá sọ̀rọ̀ lórúkọ pásítọ̀ Enoch Adébóyè nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wípé ẹ wò ó ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá o wọ́n lè filẹ̀ o ṣùgbọ́n àti jáwọ́ lórí ọ̀rọ̀ yìí láti filẹ̀ lọ bẹ́ẹ̀ ni pé ẹni yìí ohun tó ń sọ yìí kò ṣe kí ni kò bójúmu tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí òjíṣẹ́ Ọlọ́run. Bákan náà ó tún bu ẹnu àtẹ́ lu ilé ìjọsìn RCCG ẹ wá ní káwọn dákẹ́ kí àwọn máa wò lásìkò yìí gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ náà ti ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn ò ní lajúlẹ̀ kíta gbọ́kọ́wọ́ nípa ti ní ọ̀nà tí ẹni yìí fi ń ṣe ohun tí kò tọ̀nà sí òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá délẹ̀ báyìí wọ́n ní iṣẹ́ ìwádìí wọ́n mà sí ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn aláṣẹ sì ti gbàgbọ́ wípé ẹ wò ó ibi tí ọ̀rọ̀ yìí bá máa já sí wọn yóò fi ọwọ́ òfin tàn lórí pé arákùnrin sí kíngì yìí ó bu ẹnu àtẹ́ lu pásítọ̀ Enoch Adébóyè nípa ti àwọn kankan ní ilé ìjọsìn rẹ̀. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín ní pé eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan kò ṣe bí ọ̀rọ̀ èyí tí ó fẹ́ dà ní pé ó lágbára púpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ wá gbọ́ o wọ́n ṣe ìpàdé ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ààrẹ Yorùbá Council Worldwide Ọ̀tún Azani níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ náà ni wọ́n ti sọ di mímọ̀ fún pé kí ló rí sí ọ̀rọ̀ ọba olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ọba Abdulsemiu Ògúnjọbí àti àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe fún gẹ́gẹ́ bí àwọn ọba ní ilẹ̀ Yorùbá ó wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó èmi fúnra lára mi mo bu ẹnu àtẹ́ lo ìrúwà èyí tí ọba yìí wò ní àwùjọ kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá bí èèwọ̀ tàbú ni ó jẹ́ sí ìgbìmọ̀ àwọn ọba ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe ti sọ di mímọ̀ ní pé ẹ wò ó eléyìí gan ó tún dàbí wípé ẹni yìí kò mọ ohun tí ó jẹ́ iyì àwọn ọmọ Yorùbá látàrí bí ó ṣe ń ṣe ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn olóyè rẹ̀ ní ìṣekúṣe ní ìta gbangba. Ó ní ẹ wò ó òun bí o kódà ó tún gba arákùnrin náà létí nígbà tí àwọn ọmọlẹ́yìn ọba yìí tó ṣe irú eléyìí gẹ́gẹ́ bó ti ṣe wá sọ mímọ̀ nínú ètò ìfọ̀rọ̀wérọ̀ náà. Ó ní ẹ wò ó ìjìyà ẹ̀ṣẹ̀ wípé kó sì lọ fìdí mọ́lé fún oṣù 6 yẹn ó sì ṣe bẹ́ẹ̀ ó sì dáa ṣùgbọ́n kò yẹ kó tán síbẹ̀ àwọn nǹkan míì wà tó yẹ kí wọ́n tún fi ojú rẹ̀ rèé gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ọ̀dọ̀ ẹni tí ọ̀rọ̀ náà ti ṣẹ̀ wá ọba la pé kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀. Ó ní ẹ wò ó tí ó bá gba wípé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ rọ̀ lóyè àwọn ará ìlú náà lè fi ọwọ́ sí i kí wọ́n rọ̀ lóyè ṣùgbọ́n wọn ò ní faramọ́ wípé kí wọ́n rán lọ sí ẹ̀wọ̀n torí pé kí ni ká ti gbọ́ wípé ọba aládé ń ṣẹ̀wọ̀n eléyìí alágbára púpọ̀. Wọ́n bí lérò ó ní ẹ wò ó nǹkan tó ń kọ́ lè sọ lásìkò yìí ní pé àwọn ọba àwọn ìgbìmọ̀ olóyè wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gé ìkábàámọ̀ pẹ̀lú wípé nírú kí leléyìí ẹwẹ́ ní ta fi ọba jẹ. Ó wá sọ bí mọ̀ pé ẹ wò ó wá kò sọ́wọ́n àwọn aráàbí yìí láti fi ọwọ́ ara wọn tún ìwà ara wọn ṣe nípa ti àwọn èèyàn tí wọn yóò máa yàn sí ipò kí wọ́n ti tẹ̀lé àwọn ìlànà òfin ti Yorùbá tí wọ́n pè ní ìwé òfin Yorùbá láti máa yan àwọn èèyàn tí wọ́n yẹ fún ọba kí wọ́n sì máa ṣe àwọn kankan fún àwọn ọba tí wọ́n bá ti jẹ́ ọba tó ń dàlúrú tí wọ́n lọ́wọ́ sí irúfẹ́ ohun tí olórílẹ̀ ti ìlú orílẹ̀ Ifọ̀ tí ó ṣe yìí. Ẹ wò ó ẹni tí ń ṣe ààrẹ fún ìgbìmọ̀ Yorùbá Worldwide Yorùbá Council Worldwide ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní ẹ lọ kà á níbẹ̀ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìlú Ìbàdàn níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn èèyàn kan màrè wọ́n mà gbé Aláàfin Ọ̀yọ́ tuntun wọ́n gbọ́ òun àti gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ni o. Kí ló dé tí wọ́n fi mú wọn lọ sí ilé ẹjọ́? Wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ọba tí wọ́n jọ díje dupò fún ipò Aláàfin Ọ̀yọ́
Prince Ismaila Ọlámilékan ní Ọwọ́ Adé òun ló mà ti ṣe bẹ́ẹ̀ ni ó ti kọ àwọn nǹkan bí ẹ̀sùn tako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé àti àwọn mọ́kàndínlógún mìíràn látàrí bí wọ́n ṣe fa òun sẹ́yìn nípa ti ìlànà èyí tí wọ́n fi yan ọmọọba Abímbọ́lá Ọwọ́ Adé ẹni tí ó jẹ́ ẹni tí yóò máa gba adé láìpẹ́ yìí. Ó ní ẹ wò ó gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí òun ọmọ sí o kí ló dé tí wọ́n ṣe máa kó iye òun kéré nípa ti ìlànà àti jẹ Aláàfin Ọ̀yọ́ tuntun ṣé òun náà òun kò tọ́ sí ní eléyìí ni ó fi wá di wípé wọ́n jọ wọ́ ara wọn lọ sí ilé ẹjọ́. Ẹ má gbàgbé o ní pé àwọn ti igun Lukman Àyìnlá Gbádégẹṣin àwọn náà sì ń sọ di mímọ̀ wípé àwa ló tọ́ síṣẹ́ ipò Aláàfin Ọ̀yọ́ àwa ló sì tọ́ sí o ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá gbé jáde wípé ẹ wò ó ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá sọ di mímọ̀ pé gbogbo ọ̀rọ̀ yín o láti gbọ́ o àti ìwé ẹ̀sùn tẹ́ fi gbé Aláàfin Ọ̀yọ́ tuntun wá sí ilé ẹjọ́ àti bí èyí tẹ́ fi gbé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wá sí ilé ẹjọ́ àti gbọ́ o a sì mọ nǹkan tí a máa ṣe lásìkò yìí kí lẹ fẹ́ gangan ẹ fẹ́ jẹ́ ká gbé kúrò lórí ipò ní àbí ẹ fẹ́ jẹ́ kí a fi ẹ̀yìn síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá láti gbọ́ ní ilé ẹjọ́ bá fi ìdájọ́ sí ọjọ́ 11 oṣù kẹta ọdún tí a wà yìí láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ dáadáa nípa ti ọ̀rọ̀ náà àtẹni tí wọ́n fà sẹ́yìn àtẹni tí ó sọ pé òun lòun ń tọ́ sí ipò Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ kó di ọjọ́ yìí àjọ mọ bí nǹkan ṣe máa rí gbogbo ẹ̀ pátápátá ni àwọn ìròyìn èèyàn yìí sọ nínú àtẹ̀jáde wípé ẹ wò ó Prince Ọwọ́ Adé ó sọ di mímọ̀ ẹni tí ó ń léwájú fún ẹjọ́ náà lásìkò yìí ó sọ di mímọ̀ nígbà ẹ̀wòṣẹ́ rí gómìnà àti àwọn èèyàn kan ni wọ́n kùnà láti tẹ̀lé gbogbo ìlànà tí ó yẹ kí wọ́n fi jẹ Aláàfin Ọ̀yọ́ tuntun àwa tí a tọ́ sí ipò náà wọ́n fà wá sẹ́yìn wọn jẹ́ ká mọ̀ wípé báyìí ni yóò ṣe máa lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ó wá sọ ọ̀rọ̀ yẹn sí iwájú wípé ẹ wò ó ohun tá a wá ṣe nílé ẹjọ́ lónìí òun ni láti jẹ́ kí ilé ẹjọ́ bá wa dá sí ilé ẹjọ́ náà wọ́n sì ti sọ̀rọ̀ ẹ jẹ́ kó di ọjọ́ 11 oṣù kẹta ọdún tí a wà yìí ká lè mọbi tí a máa sọ òkun sí lọ́rùn àkèrègbè ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ wò ó wọ́n ti wọ́ ẹni tí ń ṣe Aláàfin Ọ̀yọ́ wọ́n ti gbé Aláàfin Ọ̀yọ́ tuntun àti gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ti fìwé ẹ̀sùn gbé wọn lọ sí ilé ẹjọ́ o wípé àwọn ò gbà o bí wọ́n ṣe yan Aláàfin Ọ̀yọ́ tuntun yìí bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 97 member coronation committee èyí tí wọ́n ti mú pé yóò máa wáyé nínú ọdún tí a wà yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn méjèèjì tí mo mú wá sí etí ìgbọ̀nyín ó dá o àwọn Fúlàní wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ dákẹ́ o láti máa ṣekú pa àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire àwa náà sì ti ṣetán nígbà fún wọn ni ẹ wá gbọ́ o ǹjẹ́ jẹ́mọ̀ wípé àwọn Fúlàní darandaran yìí ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìkọlù sí ọmọdébìnrin kan ẹni ọdún 16 years old nínú oko bàbá rẹ̀ tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ látàrí pé ọmọ náà ń kọ̀ wípé ẹ kò ní fipá bá mi lò pọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣe wáyé tí wọ́n fi sọ di mímọ̀ wípé ẹ wò ó ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé nínú oko tó wà ní Èmúrè Èkìtì ní ìjọba ìbílẹ̀ Èmúrè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé arábìnrin yìí àti àwọn àbúrò àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n ṣiṣẹ́ lórí oko bàbá wọn kí àwọn Fúlàní agbébọn yìí kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe ìkọlù sí wọn wọ́n ní àwọn ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí wọ́n sá lọ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ẹsẹ̀ fẹ́ nígbà táwọn aráàbí ṣe ìkọlù sí wọn ṣùgbọ́n ọmọdébìnrin yìí tí ò lágbára láti sá bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n rí mú o wọ́n fẹ́ fipá bá lájọṣepọ̀ ṣùgbọ́n ó kọ̀ wípé òun ò ní jẹ́ kí ẹ fipá bá òun lájọṣepọ̀ ìbínú yìí ní àwọn Fúlàní darandaran yìí ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣá ni wọ́n fi pa á dójú ikú ẹ wò ó ìṣẹ̀lẹ̀ yìí kò dùn mọ́ mi nítorí inú ń bí mi lásìkò yìí láti
látàrí ohun tí àwọn Fúlàní darandaran yìí tí wọ́n tún ṣe ní ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ dẹ́mi arábìnrin yìí, wọ́n dẹ̀mi rẹ̀ légbodò. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Àbútú Sunday ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì sọ di mímọ̀ wípé ẹ wò ó lójú ẹsẹ̀ ni wọ́n rán àwọn aṣòfin àwọn ọlọ́pàá ni wọ́n rán wọn lọ sí agbègbè náà, ṣùgbọ́n kọ́tẹ́ débẹ̀ àwọn jàǹdùkú Fúlàní yìí wọ́n ti fi ẹsẹ̀ fẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní kò ní tán síbẹ̀ o, àwọn aráàlú ló ń pariwo bẹ́ẹ̀. Ẹ fẹ́ kà á ẹ lọ sí ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ òní, ayọ̀nù ẹ̀ fún yín níbẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó dá o, ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹ wá gbọ́ o, Ọọ̀ni ti Ilé Ifẹ̀, Tinubu àti Sultan ti ìlú Sokoto Alhaji Sa'ad Abubakar wọ́n máa lọ síbi ìpàdé alágbára kan o, èyí tí wọ́n pè ní àjọ̀dún kẹwàá ti ayẹyẹ ẹgbẹ́ àwọn olórí ìlú traditional leaders ti Yorùbá àti àwọn ọba ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà àti ní olúùlú lẹwa Àbújá. Wọ́n ní ayẹyẹ yìí ni yóò máa wáyé lọ́jọ́ 15 oṣù kejì ọdún tí a wà yìí ní ìlú Àbújá. Níbẹ̀ náà ni wọ́n yóò ti máa ṣe ayẹyẹ ìbúrawọlé fún àwọn èèyàn tí yóò máa jẹ́ bàbá ẹgbẹ́ àti àwọn èèyàn mìíràn. Àtẹ̀jáde tí wọ́n fi léde láti ọ̀dọ̀ àwọn tí ń ṣe ìgbìmọ̀ ayẹyẹ náà ni wọ́n ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn gangan ni yóò máa jẹ́ bàbá ọjọ́ náà, nígbà tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti Sultan ti Sokoto ni wọn yóò máa jẹ́ bàbá aládé fún ọjọ́ tí à ń wí yìí. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé lóríṣiríṣi àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ni àwọn yóò máa retí. Fẹ́mi Gbàjàbíàmílà òun náà wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọjọ́ yìí. Wọ́n ní àwọn ìgbìmọ̀ nípa ti ọ̀rọ̀ owó níná ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Honorable James Abiodun Faleke àwọn náà yóò máa wà bẹ́ẹ̀. Ìyálájé Yorùbá ní ìpínlẹ̀ Kano Olóyè Ìdíyàtì Bọ́lá àwọn náà ní ìyá ọjọ́ náà. Ẹ wò ó ìpàdé náà ó máa lágbára o. Ọọ̀ni ti Ilé Ifẹ̀ Ọba Ẹnìtàn Ògúnwùsì Sultan ti ìlú Sokoto Alhaji Sa'ad Abubakar tó fi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọn yóò máa lọ síbi ayẹyẹ kẹwàá àjọ̀dún kẹwàá ti ẹgbẹ́ àwọn olórí ìlú Yorùbá àti ọba tí yóò máa wáyé ní apá àríwá ní ìlú Àbújá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ẹ jẹ́ máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post. Ìjẹ́jẹ́ mọ̀ wípé abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Abbas Tajudeen òun ni ó ti pè fún ìgbésẹ̀ ojú ẹsẹ̀ o wípé ẹ wò ó ìkọlù tí ó wáyé tó gba ẹ̀mí lẹ́nu àwọn olùtajà tòmátò atátòmátò 10 ní ìlú Zaria kò gbọdọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásán. Ẹ gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ fi imú àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ láàbì yìí ẹ gbọdọ̀ fi imú wọn kàtà òfin. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ìgbóhùn sí afẹ́fẹ́. Ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Musa Abdullahi ló ti sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ni ọ̀gá mi ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí tó burú jù jáì tó sì bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn tí wọ́n ṣe irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé wọn kò gbọdọ̀ lọ́wọ́ láì jìyà ẹ̀ṣẹ̀. Ó wá ké sí gbogbo àwọn àjọ elétò ààbò wípé fi ìgbìyànjú kún ìgbìyànjú yìí o láti rí pé ẹ rí ọwọ́ tún àwọn ajínigbé yìí àwọn kọ̀nọ̀nà sí ẹ̀dá yìí àwọn Fúlàní àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n da omi àlàáfíà ìlú rú. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé òun bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn òun bá wọn kẹ́dùn púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí à ń wí yìí nígbà tí àwọn aráabí tí wọ́n lọ ra ọjà tí wọ́n sì ń rìn àjò wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rìn láàrin ìpínlẹ̀ Katsina sí Zamfara lórí ọ̀rọ̀ tòmẹ́tò tí wọ́n fẹ́ tà kí àwọn agbésùmọ̀mí yìí tó ṣe ìdáná fún wọn kí wọ́n tó dá wọn
lọ́nà tí ẹni tí ń ṣe awakọ̀ sì rí wọn pé àwọn jagunlabi lọ́wọ́ àwájú wa yìí ló bá tẹ rìbáàsì tó tẹ̀lé ló jẹ́ kí wọ́n lọ fi orí sọ afárá bíríjì ló fi di wípé àwọn ènìyàn 10 ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n ṣe àtọ́nà rẹ̀ tí wọ́n sì jí àwọn èèyàn kan gbé tí ọ̀pọ̀ ènìyàn sì fi ara pa. wọ́n ní ẹ wò ó ọjà táwọn aráàbí yìí lọ rà ló tó 60 million naira tí wọ́n pàdánù níbi ìṣẹ̀lẹ̀ náà. ẹ wò ó ìròyìn yẹn ó ṣe bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ kọ́lọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn fúlàní àwọn agbésùnmọ̀mí darandaran yìí tí wọ́n da omi àlàáfíà ìlú rú. ẹ fẹ́ lọ kà nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní. ewo lẹ́fẹ́ bá wa dá sí bẹ́ẹ̀ nípa ti ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ yìí gangan àyẹn àwọn ìròyìn tá a ti mú wá sí etí ìgbọ̀nyín lórí ọ̀rọ̀ àwọn ọba aládé ní apá ọ̀dọ̀ wa ní Yorùbá àti ọ̀dọ̀ àwọn àríwá sọ́tà ti Sokoto tó fi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ìpàdé tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún yìí kílẹ̀ rò wípé ó bá ti bẹ̀ yọ tí ohun tó dání ṣé àǹfààní rèé láti jọ bára wa sọ̀rọ̀ nípa ti àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ibo ní ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ yín. bákan náà àwọn Fúlàní tí wọ́n lọ ṣekú pa ọmọdébìnrin kan nínú oko bàbá rẹ̀ kílẹ̀ rí sọ̀rọ̀ yìí ṣé kò ti di wípé ká dìde ká jà fúnra wa báyìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe jẹyọ ní àárọ̀ òní. ẹ wá gbọ́ àṣírí tí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún wípé àwọn gómìnà wọn kì í fìdí mọ́lé mọ́ ìpínlẹ̀ wọn kọ́ ló máa ń wà wọ́n máa ń sá lọ sí ìlú Àbújá ni. kílẹ̀ rí sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ẹ wò ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ bá wa pín délé ẹ bá wa pín dé oko ẹ bá wa pín dé gbogbo tó yẹ kó dé kẹsì má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ Ọ̀tàláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. ọdún ni mímì kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. ire o, ire gàt. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.